ṣe tí gbogbo àwọn onífújì ń wò lábẹ́kúta láì báyìí. yes ní 1984 tí gbogbo ẹ̀ dàrú pátápátá tí everybody tó di pé ó di iṣu àtayọ̀yàn tí fún ìwọ̀n tí ẹ̀ fẹ́ gbọ́ orin kankan mọ́ èmi ni mo kọ́kọ́ jáde lẹ́gbàá gbáù. lájálájá lọ́mọdé ẹ̀ pọ̀n kò nílé ayé ẹni kì í ní jókòó abẹ́ ẹ̀ ó dá mi lójú òròmọdìyẹ bí ó ṣọ̀ra ẹ̀ o ọ̀sán gangan làwọn tí yóò gbé lọ irọ́ ni ṣí ẹrẹ àdàbà kò ní í pẹ́ bọ́ bí igun. kó tó ṣe bẹ̀ ni pé èmi ò mọ̀ pé nǹkan kan wà tó ń jóògùn láǹtí ọlọ́run gbé ṣe ẹ̀dẹ́ yẹn so olórin tí ó wà níta tí ó lògùn àfi tó bá gbọ́ ọkùnrin. tí wọ́n bá ṣoògùn wọn lè jẹ́ wọn lè gbọ́ wọn. èébú ló pilẹ̀ wéré eré wéré yẹn kó tó di wéré eré àná eré àyẹn ló wá padà di wéré wéré ló padà di fújì. kìnìún ó jẹ́ ẹ̀gbọ́n olúwa lóde ládé téèyàn bá pàdé wa lọ́gànjọ́ òru àfinú wọn fọ́nrin a máa fojú wọn rí màbo àwa ẹgbẹ́ fẹ́ lódùn. àkùkọ ńlá ní tiwa tí ò jẹ́ kí kékeré ó kọ́ mọ́. ẹ ráwọn tó ń ti sáré gbáwájú yẹn wọ́n ti gbáwájú wọ́n dẹ̀ ti block ẹ̀. ìwọ tó o bá ní àwọn èèyàn lẹ́yìn tó lè sáré ló máa rọ́nà ló máa tó lè tayọ mẹ́rin. ìyẹn ni mo fi àgàgà inú ìlú tá a wà yìí ìlú Ẹ̀gbá yìí olórin tó bá yọ ọmọ òjijì ni mo gbé gbòòsà fún ọmọ ìṣẹ̀lú yẹn mo gbé gbòòsà. tí mo bá ń pèdè fún majority o jayéjayé o tí mo bá ń kọrin ọ̀tá mi àjábọ̀ o yàtọ̀ sọ́tà àbọ̀n àpọ́n tí olóbìnrin kì í dé yọ sí ẹ̀jẹ̀ ajára mọ́ṣẹ́ tó bá mú wálé àwọn abúnilọ́lẹ̀ ò mọ ohun tó ń ṣe ni. mo la fújì lójú lẹ́gbàá èmi mo kọ́kọ́ ṣe jọ́ǹpù lẹ́gbàá gbogbo ẹnu ni mo fi sọ. Kẹ́múyẹ́ Ramoni ni mo wà pẹ̀lú wọn báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Kẹ́múyẹ́ sọ̀rọ̀ kan. Kẹ́múyẹ́ ló la fújì lójú lẹ́gbàá yìí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń béèrè kí ni Kẹ́múyẹ́ mean wọ́n fi sọ pé àwọn làwọn la fújì lójú lẹ́gbàá ẹ kú dédé àsìkò yìí sá. èmi Alhaji Abdulrahman tí gbogbo èèyàn mọ̀ sí Kẹ́múyẹ́ Ramoni ọ̀rọ̀ ni mo sọ pé confam ni pé èmi Kẹ́múyẹ́ Ramoni ni mo la fújì lójú lẹ́gbàá yìí. ṣé fújì ò lajú tẹ́lẹ̀ lẹ́gbàá ni. ò lajú fújì ti wà láti 1972-73 tí Alhaji Sikiru Ayinde Barrister ti dá fújì kalẹ̀. so but nǹkan tó ṣẹlẹ̀ ni pé wéré ni gbogbo wa jọ ń jí èmi ti ń jí wéré láti 1969 mo ti ń jí wéré kí n tó lọ sọ́dọ̀ Àyìnlá Ọmọwúrà mo jí wéré 1969 mo jí wéré 1970 mo ti ń gbòdì 1971 àwọn òbí mi ni ìwé náà fẹ́ kí n kà mo ṣáà takú pé mi lọ léèrè mi mímọ nǹkan tó dé mo dẹ̀ good in school dáadáa mi mú ipò kìíní sípò kẹta ni máa mú but lẹ́ẹ̀kan náà nǹkan yẹn kàn dédé ṣẹlẹ̀ pé mo ní ìwé yẹn òun mi mọ́. dádì mi bá ní òkè kí n lọ kọ́ṣẹ́ iṣẹ́ tí dádì mi wá fẹ́ kí n lọ kọ́ èmi ò láìkẹ́ láti ṣe mechanic wọ́n ṣá fọ́ọ̀sì mi ṣá débi iṣẹ́ yẹn mo wà níbi iṣẹ́ yẹn láti 1971 yẹn títí di 72 yẹn ni mo máa ń rìn pẹ̀lú àwọn bàbá kan tí wọ́n ń bá Àjàpẹ́ Ojúbánirẹ́ tí Àyìnlá ń bá jà yẹn wọ́n ń bá ṣeré àwọn yẹn wá mú mi lọ sọ́dọ̀ Àjàpẹ́ mo wá ń bá wọn ṣeré mo ń bá wọn ṣàkọ̀wé but mi tí ì tẹ̀lé wọn púpọ̀ pẹ́ kò ju bí oṣù bíi 3 sí 4 lọ mo wá ṣẹ̀mọ̀ àsọmọ kékeré náà mo kàn wà lójú agbóúnjọ kan ni mo bá tó gbé báyìí Àjàpẹ́ yẹn kan fi náà sìgá tẹ́mi lẹ́ẹ̀kẹ́ ni mo ní àdájú lélẹ́yìí o bí mi ṣe lọ bẹ̀ wọ́n ni. Àjàpẹ́ tó wọn àtàyìn lọ́mọ ó ràjọ fáńkọ́ bá yẹn. létà mo wá ní iṣẹ́ wọn ní iṣẹ́ olóhùn mi kọ́ mo ní mi iṣẹ́ mọ́tò lóhùn mi kọ́ wọn ní bàbá mi nílá olóhùn òun ò ní gbà mo ṣáà ń jọ bí iṣẹ́ mẹkáníìkì níjọ́ tí mo wá rí làlórí níbi iṣẹ́ mẹkáníìkì ìjọ ni mo wá ó tẹ wà tó gẹ́ báyìí. èwo ló ń jẹ́ làlórí. làlórí tí mo rí ń bẹ̀ ni pé àwọn ọ̀gá wa kan wà wọ́n pè kan ní Mórèní ọ̀dà Mórèní ìyẹn giant báyìí wọ́n pè kan ní Alhaji Saubana ìyẹn bí mo ṣe rí ni wọ́n ṣe rí ọ̀dọ̀ bàbá ìwé tí Àyìnlá Ọmọwúrà kì yẹn ni bàbá mi mú mi lọ tí mo ti ń lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀. bó ní bàbá ìwé yẹn wà. ìgbà yẹn wà ń ṣàjẹ́ wọ́n wà bẹ́ẹ̀ mú kọ́ṣẹ́ àwa ń ṣe kímpìn nínú mọ́tò gẹ̀dú ni wọ́n máa ń ṣe wọ́n pè kíní yẹn ní kímpìn Alhaji Sau yẹn òyìn ló jókòó tí kímpìn yẹn ló ń ṣe bọ̀dà Mórèní yẹn ló máa ń gbé sledgehammer máa ń lárí bìtì báyìí ọwọ́ méjì náà fi ń gbé bọ̀dà yẹn ọwọ́ kan ló máa fi gbé tiẹ̀
so bí wọ́n ṣe ń set kíní yẹn ìyẹn ò mọ̀ pé ọwọ́ Alhaji Sahu yẹn ó wà ní abẹ́ kíní tó gbé sílẹ̀ jama yẹn lè gbà báyìí ìka yìí ó kàn rè ní bété pa ló bá ń ta kiri ilẹ̀ kiri àbá ń fi agolo la fi dé mọ́lẹ̀ ní ọ̀tá fi mú ṣé iṣẹ́ tí bàbá mi ní kí wá kọ́ rè èmi jẹ́ níṣẹ́ tán bá dágbére nílé pé mo lọ bí iṣẹ́ máa ti káṣọ mi dà ní sínú láìlọ́mbà máa kọ́ bọ̀ṣọ mẹkáníìkì dálẹ̀ máa kọ́ kó sí máa wọṣọ fún bọ́ sí gbòòrò ń tèmi. ọ̀gá mi wá sọ fún bàbá mi pé mi ì wà bí iṣẹ́ o àníṣe yẹn mi ì kọ́ṣẹ́. ìgbà yẹn àwọn tó bá fẹ́ kọ́ṣẹ́ mọ́tò ilé epo ibi tí wọ́n bá ti ń fọ mọ́tò ni wọ́n ti máa ń kọ́ iṣẹ́. àwọn ẹ̀gbọ́n wa kan dẹ̀ wà ládùúgbò àwọn yẹn wọ́n wà nílé epo bẹ̀rẹ̀ kòdó yẹn ilé epo tó tà bẹ̀rẹ̀ kòdó yẹn ibẹ̀ náà wà. wọ́n wá fàmílì àwọn kan lọ́wọ́ mẹ́ àwọn táxi tí wọ́n bá ṣiṣẹ́ láti àárọ̀ ti di ọ̀sán àwọn wá gbé wa lọ sọ́nà Òkè Ọ̀nà grammar school wọ́n lọ kọ́ wa ń ṣe mọ́tò ibi tí mo ti mọ mọ́tò wà nìyẹn that was 1972. tó ń gbà tó wá di 1973 tí wá ní interest sí Àyìnlá Ọmọwúrà pé mo fẹ́ máa bá a ṣeré ó wù mí kí n máa bá a ṣeré. mo wá lọ bá bàbá Adéwọlé bàbá ní Àyìnlá ò ní gbà mí á sọ pé mo kéré mo tún lọ bá Bádárù yẹn náà ní Àyìnlá ní mo kéré kò ní fẹ́ gbà mí mo bá fi wọ́n lẹ̀ já ń ṣẹlẹ̀ wọ́n wá ń pe ẹnìkan ní Eringetọ́lá táyìnlá máa ń kì yẹn ó ní Eringetọ́lá Ìṣọ̀lá ọmọ Ìyábọ̀dé ní ọkọ̀ Sídíkà Adé sídìí yẹn ìyàwó ẹ̀ yẹn wá ó nílé ṣọ́ọ̀bù kan lẹ́yìn ilé epo yẹn wọ́n ń ta ògùrọ̀ bẹ́ẹ̀ àti ewé ọ̀la. èwo ló ń jẹ́ ewé ọ̀la? ewé ọ̀la ó ti yé ó máa ti yé àwọn tó bá understand. ewé ọ̀la ewé ọ̀la náà. ṣé léwé ọmọ ni wọ́n ni? ilé ewé ọmọ ewé ọ̀la ní sá. so ẹja orí ẹ pé ẹja wà lé so àwọn ń ta kínní yẹn so wọ́n máa ń wá play rẹ́kọ̀dù Àyìnlá Ọmọwúrà níjọ́ kan Àyìnlá wá ìgbà táyìnlá ara Volkswagen yẹn mo wà lẹ́yìn bàbá ló wà lọ́dọ̀ bàbá ìwé ńgbà yẹn ìgbà tí wọ́n wá gbé mọ́tò wọn wá síbẹ̀ wọ́n wá fọ̀ ìgbà yẹn wọ́n ti gba 404 saloon èmi ni mo wà mẹ́ẹ̀ àwa jọ ń ṣe kínní yẹn wọ́n wá play rẹ́kọ̀dù yẹn mo wá ń kọrin Àyìnlá gan Àyìnlá wá jókòó báyìí wá ń wò mí ó kàn nìkan náà oníkẹ́múyẹ́ o mo ní sà. báwo l'Àyìnlá ṣe mọ̀ pé ǹjẹ́ kẹ́múyẹ́? àǹbó máa ń wá bẹ̀ dáadáa. kí ni ìtumọ̀ kẹ́múyẹ́ yẹn gan-an? another story tó nìyẹn. ok mo ṣe ń bá. má lọ bá wọn ní ó máa ń láìkí orin mi gan mo ní mo láìkí ẹ sá oníṣòwò lè máa bá mi ṣeré ṣé mo gbọ́n tí ń rìn yẹn mo ní ó lè máa bá mi ṣeré sá oníṣẹ́ bàbá òde níbínú wọn ní wọn níbínú ó bá ní tó bá di jọ́ Àlàmísì pé kí n wá sí ojú ìwé ọ́fíìsì ẹ̀ fún mi so mo ṣe dẹ́yìn Àyìnlá Ọmọwúrà ni ṣé mo ti jí wéré ní 69 70 gbogbo ìgbà yẹn mi ti wá wò pé mo ti kó lẹ́bù ká máa jí wéré kiri lóru. ẹ̀dùnà ṣáyìn l'Ọmọwúrà jí wéré. àwọn ọ̀nà láì tí wọ́n gba wéré eré wéré yẹn kó tó di wéré eré àná ń pè. kí wéré tó di wéré. eré àyẹn ló wá padà di wéré ló padà di fújì eré àwọn Àyìnlá Ọmọwúrà Ọlálọmí náà ń pè tí wọ́n yẹn. Ọlálọmí ni wọ́n ń pè tí wọ́n. Ọlálọmí ló ń pàpàlà tẹ́lẹ̀. wọ́n ń pè àpàlà tẹ́lẹ̀ kó tó ṣe jẹ̀ sí àpàlà. ìgbà tó wá di 1975 yẹn Àyìnlá lọ Mẹ́kà. èmi kàn tẹ òwò ládùúgbò ni pé ẹ̀yin pípù yìí ẹ jẹ́ ká tún dọ́gbọ́n ṣe kínní kan irú àsìkò Iléyá yìí ẹ jẹ́ ká ti fi ẹ̀jú jíwèrè jáde sábà ti yí dìde ká ti kó fi kírètì owó lọ ládùúgbò àwọn boys. nígbà wá di 1976 táwọn ẹ̀ bá ti dé a kì í máa ń lóde. mo wá lọ sílé wa torí ilé Àyìnlá ni mo ń gbé ọ́fíìsì ẹ̀yẹn là ń gbé. mo wá lọ sílé wa àwọn ọmọ àdúgbò wa tí mo àtijọ́ ṣe wéré rí wọ́n wá ń ṣe wéré mi tí wò pé mo ti wà bọ́ọ̀fù yẹn pé ẹ máa ṣe wéré mo wá jókòó tí wọ́n jọ́kọ̀ mo wá ń bọ̀ wọ́n bàbá tó wá dá wéré yẹn kalẹ̀. kí lórúkọ bàbá yẹn? wọ́n ń pe bàbá yẹn ní Ikú Mẹ́jà Kákò. lábẹ́òkúta yìí. ládùúgbò mi ń Dọ̀fin bẹ́ẹ̀. ṣé ẹ̀dùnà ṣé Kú ló Mẹ́jà Kákò ló dá wéré lẹ̀ lábẹ́òkúta ni àbí báwo? òun ló dálẹ̀ ní àdúgbò mi mo wá jókòó mo wá ń wò wọ́n nígbà àwọn ọ̀wà rẹ̀ ń tó lè meet up ní bàbá Ikú Mẹ́jà Kákò yẹn bá tó yá kẹ́mi yẹ wọ́n bọ́ síbí jáde ṣe bọ́mọ àdúgbò yìí níwọ̀n náà kó dúró gbórúkọ àdúgbò yìí ga ni wọ́n ń pe àdá ẹgbẹ́ yẹn lẹ̀ ní ẹgbẹ́ ìfẹ́ lódùn wọ́n bá ní kémi náà dúró àmọ́ ẹ máa bá wàá jíyìn lọ́jà ni wọ́n ní rárá àwọn sábẹ̀ kó tó mo lè bọ́ síbẹ̀ ni pàtẹ́ mi lọ́bọ̀ síbẹ̀ tí mo ti gbọ́ ní ẹjọ́ àwọn ẹgbẹ́ ìfẹ́ lódùn Dọ̀fin èrì ìyàwó àtúngbèrè wà dé onílé ẹ̀ka alẹ́ o ẹ jẹ́ káwọ́ àgbọ̀ ẹgbẹ́ orin lẹ́nu àràjì ẹgbẹ́ ìfẹ́ aṣáàkọrin yẹn ṣá bàbá ní èmi ni mo kí máa líìdì kíní yẹn so láti gbà bá bẹ̀rẹ̀ a ṣe 76 yẹn a ṣe kọjá
nígbà wá di 1977 mo tún wá padà lọlé àtúnwá jí wéré yẹn tá a jí ìyá kan wà nínú ilé wa bàbá wọn wá kú lẹ́yìn tá a ṣe jí sáré yẹn tán wọ́n bá ní wọ́n fẹ́ ṣòkú wọ́n bá ní ká wá ṣeré tẹ́lẹ̀ bẹ́ẹ̀ la kọ́kọ́ bá níṣẹ́ 1977 a bá lọ ṣeré àṣeré yẹn tán báyìí ó tán bí mo ṣe dé oníbùdó yẹn. ẹ ṣì wà lẹ́yìn Àyìnlá ńgbà yẹn. mo ṣì wà lẹ́yìn ẹ̀. ẹ̀yìn Àyìnlá lẹ wà tó jẹ́ ńgbà tẹ́yìn kó lẹ́yìn Àyìnlá fújì lẹ̀ ń kọ. èmi ti wò pé iṣẹ́ àpàlà yẹn àbí iṣẹ́ àgbàlagbà ni ìṣe ní ọmọdé mi ò jẹ́ kémi ìyá síbẹ̀ àti pé ọ̀gá tí mo bá ṣe ó ní àìdíà kan tí mo mọ̀ gbogbo nǹkan ló máa ń báyàn ṣeré ló máa ń báyàn ṣe kò fi iṣẹ́ ìbáyàn ṣeré. ìyá Àyìnlá Ọmọwúrà. yes iṣẹ́ ìbáyàn ṣeré tó bá fẹ́ kọrin àpàlà ó lè kọrin àpàlà o àmọ́ má kọ ìlànà tiẹ̀ tó ń kọ má kọ ohun ẹ̀ má lò òun kò báyàn ṣeré so àbá bẹ̀rẹ̀ àṣà ń jíwèrè yẹn mo wá ń ṣe fújì yẹn lọ fújì yẹn ni mo wá ń ṣe làwọn yẹn bá bẹ̀rẹ̀ ní pè mí lóde mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ̀ wọ́n pe ọgbọ́n òun ni mo fẹ́ dá o tó bá ti wá pè mí lóde màá kàn sọ fún pé ẹ sà jẹ́ mọ̀ kó ti lọ Mẹ́kà aláàjì àwọn dáàdì mi fẹ́ rán mi iṣẹ́ lọ abúlé wa o ìmá ti lóde nìyẹn o wọ́n lọ gba máa fi lọ play yẹn bí ẹ̀mẹ́ta information kan la kẹmi yẹn ti ń kọrin ó ti ń lọ òde ó ti ń lọ kọrin ó ti ń lọ òde tí n bá dẹ̀ ti wá ṣeré yẹn tán tó bá ti di Monday jẹ́ mọ̀ kọ́fíìsì ni mo ń gbé ní alájì bá ní kẹmi yẹn kí ló dé mo lè lọ́njọ́ sáyé dé mo ní àwọn dáàdì mi lọ́rùn àjọ ní òkè ó ṣe bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ ó dákẹ́ nígbà tó dijọ́ kan tí play yẹn tún wá bẹ́ẹ̀ tí mo tún sọ bẹ́ẹ̀ òfìlẹ̀ nígbà wá di tí mo dé Monday bá ní kẹmi yẹn mo ní sà ó ní ilé mú bọ̀ ibi tó lọ ṣeré níjọ́ sátidé ó ṣọ́ọ̀kì pé mi lè sọ̀rọ̀ mo sọ pé alarm ti blow mo ní ẹ̀sà mo ní kò rẹ̀ sí nǹkan kan mẹ́rin kò sí nǹkan kan mẹ́rin báwo ó mú kankan wá fún mi rárá àti bó ṣe fẹ́ ṣe ọ̀gá tiẹ̀ nìkéde rárá sà ń bẹ̀rẹ̀ lọ ṣeré mo ní kí irú orin wo ló kọ́ mẹ́ mo ní fújì ní sà fújì tó ń bọ̀ ń pa fújì rẹ̀ mo ní mo máa ń jí wéré sà ọlọ́kùnrin mo dẹ̀ máa ń jí wéré lọ lé tiẹ̀ náà nínú 76 nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ mo ní no wàhálà kò sí wàhálà ó ti wá ń fẹjú màgbà plane ní Friday màgbà plane Saturday tó mi ráyè tẹ̀lé wọn mọ́ dáadáa láti bẹ̀rẹ̀ yá ni mo ti bọ́ síta orúkọ tí mo gbé kúrò lẹ́yìn yẹn ló tàn mí ló pòkìkí mi tí ó jẹ́ kí n kà sí pé iṣẹ́ yẹn ní ìdí kéèyàn fi ẹsẹ̀ ẹ̀yìn dílẹ̀ mọ́ nígbà tẹ́mi ò ní ìlú oògùn kọlọ́run tó gbórúkọ mi síta bẹ́ẹ̀ tí mo dẹ̀ ń gba play. ìyẹn Kẹ́múyẹ́ Ràmọ́ nìyẹn. sọ́mọ yìí gan lábẹ́òkúta. Abẹ́òkúta nìkan kọ́ wọ́n mọ̀ mí dé kò dé Ìbàdàn ni títí di táyìnlá fi kú mo ti ń káyìnlá tó kú mo ti ń gba play lọ Èkìtì wọ́n pẹ̀lú kan ní Ìdó Fábọ́rọ̀ Ìlọrin Òṣogbo Ìkírun gbogbo bẹ́ẹ̀ ni mo ti máa ń lọ play kí ni wọ́n fẹ́ yọ ọ́ mbẹ̀ ni pé ní tí mo fi la fújì lójú lẹ́gbàá jẹ́ mọ̀ pé fújì ti wà láti ìgbà tí àwọn kan wà tó ń kọ́ tó ń jọ bí ọ̀gá wa ní Àyìnlá Omega àwọn kan ní ànàsí oníwéré náà ní gbogbo wọn but nígbà tí Àyìnlá ti change sí fújì but wọn ò fi bẹ́ẹ̀ dà ọmọ òtún tèmi bẹ̀rẹ̀ mo wá meet man kan wọ́n dá Ògùn rédíò lẹ́nu 1976 mo wá meet man kan wọ́n pe máa yẹn ní Dòkun Adésànyà àwọn náà kọ́kọ́ gbé mi wọ rédíò ọwọ́ tó ń gbé mi wọ rédíò báyìí wọ́n tẹ́wọ́ gbà mí ní ìgbà yẹn náà dá Mọ́kọ́lá hòtẹ́ẹ̀lì kalẹ̀ torí ẹni èmi mo kọ́kọ́ ṣe jọ́ǹpù lẹ́gbàá yìí Mọ́kọ́lá hòtẹ́ẹ̀lì yẹn mo ti dá jọ́ǹpù bẹ́ẹ̀ gbogbo lórí ṣẹ̀ṣẹ̀ wà ń ṣe ń sìn Mọ́kọ́lá hòtẹ́ẹ̀lì yẹn mo ti dálẹ̀ ibẹ̀ la ti ń ṣe torí kò sí olórin kankan tó ń ṣe nígbà yẹn orúkọ yẹn ti wá ń fẹ̀ iṣẹ́ fújì yẹn ti wá ń fẹ̀. nígbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn tó ń kọ fújì yẹn kó tó di pẹ́ là lójú Àyìnlá Omega nìkan lẹ dárúkọ àwọn míì wo ló tún wà ń bẹ̀. wọ́n ń pe bàbá àwọn kan ànàsí bàbá kan náà wà ní Tòtòrò Orlando yẹn náà ló dá ti ọ̀dọ̀ wọn yẹn lẹ̀ bọ̀ tó wá mú bàbá kan Ràmọ́ ní èjì rẹ̀ náà ń pè ìyẹn ló jí wéré fún un bọ̀tà àwọn yẹn ò fi bẹ́ẹ̀ oníkálukú wà ládùúgbò ẹ̀ gbogbo àwọn tó ń wí Àjàsá Manchester òun náà wà ńgbà yẹn àdúgbò oníkálukú ni wọ́n mú dání but ìgbà tẹ́mi dé nínú fújì yẹn èmi dominate ẹ̀gbà wọ́n pè bàbá kan ní Sẹ̀míwá Àkànjì
òun ni ọ̀gá Easy Wonder yẹn ni ọ̀gá Sheffield Sẹ̀mí Àkànjí yẹn lọ̀gá ẹ̀ ìyẹn lájọ ń dà lóru. Èjìrẹ́ Bonanza ńkọ́. ìyẹn ò tí ì dé rárá ńgbà yẹn ní gbogbo 77 78 79 kò tí ì dé nǹkan bíi around 80 81 ní Èjìrẹ́ Bonanza ṣẹ̀ṣẹ̀ dé 1980 fújì yẹn ti wá ń fẹ̀ nígbà náà àwọn èèyàn náà ti wá ń tẹ́wọ́ gbà àti pé èmi ní àwòkọ́ṣe tí gbogbo àwọn onífújì wò l'Abẹ́òkúta láìgbà yìí jazz nígbà yẹn táwọn náà fi wá ń kọ fújì wọn fi oníkálukú náà fi ń dúró sí abà ẹ̀ wọn fi ń ṣe nígbà tí ń ti èdè wọn dá ti station wọn lẹ̀ mo ti ṣeré fún wọn bí ẹ̀ẹ̀mejì orí mi ni wọ́n ti dá music jamboree lẹ̀ lẹ́ǹtì music jamboree. àkọ́kọ́ ṣe ní hòtẹ́ẹ̀lì kan wà ní Ṣàpọ̀n níwájú First Bank yẹn gangan wọ́n ń pè ní Ìjàbí hall ibẹ̀ láti kọ́kọ́ ṣe that is àwọn Ògùn rédíò ìgbà táwọn MTA máa dá tiwọn lẹ̀ music jamboree yẹn náà Akérúgbadé lajú dálẹ̀ èmi ni wọ́n ń pè bí mo ṣe fẹ́ fújì lójú lẹ́gbàá nìyẹn mo jẹ́ kí everybody náà jẹ́ tó ń ṣe dọ́ọ̀mù káàkiri káàkiri mo wá ti wá ń ṣe kíní yẹn lọ bẹ́ẹ̀ àwa màṣẹ yẹn ọmọ ògbóró lòun tààtù lóró ní mọ́tò ni òun yẹn ìjà la fi súnmọ́ra wa nítorí ẹni tó promote èmi yẹn ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. ṣé Dòkun Adésànyà. Dòkun Adésànyà Locades ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. Locades. ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ àwọn iṣẹ́ lógun rédíò gbà yẹn. bó ní Locades yẹn wà ń sìn. ṣàjẹ́ náà wà wọ́n kọ́lé sọ́nà. ṣọ́ọ̀ṣì wà. ó dà pọ́n ṣì wà. so later aṣáájọ rẹ̀ àti màṣẹ àwájọ máa ṣe. ẹni jà lẹ fi mọ́ra kí ló dé tíjà ṣẹlẹ̀. gbogbo ọ̀tá máa ń jíwèrè tá a bá pàdé torí ẹ̀gbọ́n ẹ̀ kan lọ́kọ ní Mọ́kọ́lá òun àfẹ́ jíwèrè wá sẹ́ Mọ́kọ́lá yẹn orin wéré dẹ̀ ni orin ọ̀tẹ̀ ni. ẹ fún wa ń díẹ̀ nu orin wéré yẹn. àwọn ẹgbẹ́ ìfẹ́ lódùn agbére wa dòde ẹni kìnìún ó jẹ́ ẹ̀gbọ́n dùn Olúwa lóde ládé téèyàn bá pàdé wa lọ́gànjọ́ òru àfinú wọn fọ́nrin a máa fojú wọn rí màbo àwa ẹgbẹ́ fẹ́ lódùn o elérin tó bá pàdé wa lọ́nà ó kó iṣẹ́ ńlá àwa lọ̀gá agbẹ́dẹ́gbẹ́yọ kìnìún olórin kìnìún ni símbọ̀ ẹgbẹ́ títí wa yẹn orí kìnìún báyìí láyà sínú àṣìṣà. mo ń gbádùn orin yẹn lọ. àṣìṣà wa so àwọn náà wọ́n á ta màṣẹ yẹn máa ń kó àwọn tọ́ọ̀gì kiri gan. àwọn lè fọgó wọ́n lè àwọn ọmọ tó wá ń tẹ̀lé mi náà wọ́n yà yàkuyà ṣùgbọ́n àwọn ò ṣe tọ́ọ̀gì. so tó bá ń jọ ọdún kan tá a pàdé ní eré Àkèrèkù mọ́ ṣẹ̀dẹ̀kẹ́ ọjọ́ túraká lẹ̀ ní èmi a dẹ̀ máa ń lo àgàjù kìíní kan pè ní àgàṣẹ̀rí oníná mẹ́ta báyìí a máa ń lò tá a máa fi ń dérí a máa débòrò a máa fi ní ẹ̀ dérí èmi ò lẹ́mi wàhálà tí bá ti dẹ́wẹ́ wàhálà bá dé bá ṣí kìíní ẹ̀ báyìí máa ti kí fàbíyá mo ti kórí bọ́ lóru ìfẹ́ àgbẹ̀ àfẹ̀wé. bọ̀tẹ́ dúró kí ló fàjà fẹ̀yìn oníwèrè náà. abẹ́ ṣó oníkálukú fẹ́ ṣó ara ẹ̀ ní. ṣé mo pé wèrè yẹn ló di fújì. òun ni èébú ló pilẹ̀ wèrè ló di fújì. tó ní fújì bá ń búra wọn ń sìn. kò yẹn ò tuntun kò tuntun. ó tuntun. kí n má bọ̀rọ̀ lò orin èébú ló pilẹ̀ torí ńgbà tí wọ́n ń ṣe Ọlálọ́mí náà àwọn alápàlà yẹn náà èébú náà orin kan tí mo lè sọ pé wọn ò fi èébú òpilẹ̀ òun ni orin àwọn oníjùjù orí ṣọ́ọ̀ṣì náà ti ń kọ̀ yẹn tọ̀bọ̀tù wéré ni òun àpàlà ni òun èébú ló pilẹ̀ ẹ wo Sákárà Bàbálẹ́gbà náà ọ̀rọ̀ òwe ló wà nú ẹ̀ nǹkan tó bá ti lè kọ́ni òwe ṣùgbọ́n àwọn nǹkan tèmi máa ń wá avoid nígbà tó wá di pé mò ń kọ fújì yẹn mo máa ń rò pé kókó bàtà ìjà kan ní ábí bẹ̀rẹ̀ tí n bá àwọn orin oríṣiríṣi tó wà nílé tó lọ́wọ́ mi tó jó orin òwe gan bọ̀ tí máa ń fìyà láti kọ́ tí n bá àgàgà táwọn onífújì bá wà lágbo mi máa ń fẹ́ kọ́ ó má dàbẹ̀ ni pé kẹ̀mí yẹn ń bú gbogbo àwọn ibi tí mo ti ń dọ̀lù ara mi nìyẹn gbogbo àwọn ibi tí mo ti ń dọ̀lù ara mi nìyẹn nígbà tó dé pé kì í ṣe pé oògùn ni mo lò nígbà yẹn tí Ọlọ́run fi mí hàn kò jẹ́ kí n nígbàgbọ́ pé bóyá èèyàn gbọ́dọ̀ tún rìn sí pé ká tó. náà Kẹ́múyẹ ẹ ń sọ́nsìn pé fújì ẹ̀yin lẹ là lójú lẹ́gbàá. èmo la fújì lójú lẹ́gbàá gbogbo ẹnu ni mo fi sọ èmo la fújì lójú lẹ́gbàá. nígbà tó di 80s bíi 81 Bonanza dé wọ́n ń pe bàbá kan ní wáyà ìyẹn ní Yunusa bóyá welder bóyá mẹkáníìkì ni
Kẹ́hìndé tó ń kọrin yẹn péńtà lòun òun kò mọ́tò ẹni tó ń jẹ́ Bonanza yẹn gangan ìyẹn sì wà láyé ṣá Fẹ́mi lórúkọ ẹ̀ tíṣà lòun ní skul kan dísìn ó sì wà láyé torí mi gbọ́ pé yẹn ti kú mo mọ̀ kó sì wà láyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wá fọ́ọ̀mù orúkọ wọn sí Inusa Èjìrẹ́ Bonanza wọ́n mú Èjìrẹ́ yẹn kó máa kọrin Inusa yẹn gangan ló dá báǹdì yẹn lẹ̀ Fẹ́mi ni máníjà Fẹ́mi yẹn ló ń jẹ́ Bonanza wọ́n wá fi jẹ́ Inusa Èjìrẹ́ Bonanza. so ìgbà tí yẹn dé Barrister line yẹn ń kọ́ tiẹ̀ tó bó ṣe wá ń kọ́ Barrister line yẹn ó wá tètè rí àwọn èèyàn gbé súnmọ́rú bàbá àwọn ìyá Bísí Èjì Òṣèré Cash Madam. O láti bẹ̀rẹ̀ òun ti lọ agbègbè àtẹ́mi náà wà ń ta tí wọ́n ní bíi 78 79 80 èmi ti wọnú àwọn Abíọ́lá wo? MKO Abíọ́lá yes ẹ mọ̀ pé ayé ìgbà yẹn ni MPN èmi ni mo máa ń ṣe campaign fún wọn nítorí pé mi ò mọ dàbídàbí kò jẹ́ kí n lọ mọ́ fáà láàrin yẹn èmi ti rò pé nígbà tí Bọ́lá ṣe ń ṣe ìyanu bó ṣe máa ṣe é lọ nìyẹn tiẹ̀ nìyẹn ní ìmọ̀ pé ó ní ọgbọ́n kan tí èèyàn tún gbọ́dọ̀ dà. ẹ dárúkọ Èjìrẹ́ Bonanza pé ó jáde ní 81 àwọn olórin míì wo ló tún bẹ̀rẹ̀ sí jáde. Sẹ̀mí Àkànjí àjọ wà ní wàǹtà èmi àti ẹ̀ lájọ jẹ́ àwa méjèèjì dan top. ṣé fújì làwọn náà ń kọ. Fújì ni òun kọ style Kollington èmi mú style tèmi èmi dá dúró ní afro fújì lèmi kọ nítorí. ẹdùnà èwo ló ń jẹ́ afro fújì nìyẹn náà. afro fújì yẹn mi ìjọ Barrister mi ìjọ Kollington. ṣe lè fún alẹ́ example ẹ̀ sí. iṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ ọwọ́ ẹ̀dá kọ́ ìyànjú lẹ̀dá ń gbà ọmọ ẹ̀dá ò lárò nígbà yẹn fújì ó lè ẹ̀dẹ̀dẹ̀dẹ̀ èmi mú Fẹlá mú àwọn highlife àwọn bàbá kan wà lẹ́kọ̀ọ́ torí ẹni tẹ́mi náà dọ́gbọ́n wò tí mo fi train tí mo fi wọnú afro fújì yẹn wọ́n ń pè ní Àjàó Commander Ọlátúnjí Àjàó Commander. Commander kan náà. Commander kan náà yẹn àwọn mo máa gbogbo àti mo wà lẹ́yìn àyìnlá yẹn mo máa ń lọ bá wọn lẹ́kọ̀ọ́ máa ń wo bí wọ́n ṣe ń ṣe kíní wọn afro jùjì máa ń lè pé mo gbójú mi sókè mo wọ́ lọ́rùn mi bóyá máa rí kí n lè sọ ohun tó ń dùn mí o fọ́ba lè wí lè ṣe o dúdú lolúwa mẹ́ẹ̀mọ́ ìlú tèmi afro ni dúdú pupa lolúwa mẹ́ẹ̀mọ́. ó yàtọ̀ sí àwọn ó yàtọ̀ sí yẹn. fast tempo. Fast tempo àmọ́ ṣá ojú ọ̀run funfun nẹ́nẹ́ o aráyé ẹ má parẹ́ mú mi o ẹ̀yin aráyé ẹ má parẹ́ mú mi o mo tún ti dé sí yín lọ́rùn lẹ́gbà aráyé ẹ má parẹ́ mú mi o. bá ti ń bàjọ́ lónìí lù pẹ̀lú lọ. sanwó lù ni. àmọ́ adíjọ́ ṣe bí ọba kí ló ń bẹ nígbó tí ń dún màwúrú tẹmu gbogbo àwọn orin yẹn wọ́n lè máa kọ́nu fújì ọ̀bọ̀ ìwé tèmi fi ń gbé tèmi wá. ó yàtọ̀. ó máa yàtọ̀. kò jẹ́ kí n tẹ̀lé Barrister kò jẹ́ kí n tẹ̀lé Kollington. ẹ dá dúró ni. ẹ̀yin lè la fújì lójú lẹ́gbàá. ká níbẹ̀ ṣe ń kọrin tẹ́kàn rírú ọmọ pupa ìtẹ́ bá fẹ́ fi kọrin báà lè máa kọ. èmi ní àwọn atem kan tó máa ń lò fáwọn òpèké báyìí. pàdé mi ní kọ́nà tó bá dọ̀wọ́ alẹ́ tó bá di lè ta wa kájọ ṣe fàájì ara wa. pàdé mi ní kọ́nà ẹ tún sọ fún un. pàdé mi ní kọ́nà tó bá di ọwọ́ alẹ́ tó bá di lè ta wa kájọ gbádùn ara wa. má jẹ́wọ́ fún màmá ẹ bó o délé o má jẹ́wọ́ fún dàdú ẹ bó o délé. ó ń gbọ́. ṣé mo àfikọ́ ló ń ṣàánú wa àwọn iṣẹ́ yẹn náà ó ti wà nínú. tipẹ́tipẹ́ ni ó ti wà. ẹ̀yin lẹ la fújì lójú lẹ́gbàá. mo la fújì lójú lẹ́gbàá yìí o. wọ́n tún gbà tó wá di bíi 82 àti wá pọ̀ màṣẹ́ni òun wá ní kòkàrí ṣẹ̀ àti wá dọ̀rẹ́ òun ní kòkàrí gan. ẹgbẹ́ fúnmà tó ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ tá a ṣẹ̀ wà dálẹ̀ pẹ̀yìn àwa Ọlọ́run ṣe nǹkan kan fún wa ní Ẹ̀gbá yìí tí ní ìmọ̀ bí mo ṣe fẹ́ pé ọ̀rọ̀ yẹn a máa ń ṣe ẹgbẹ́ gan ohun tí Ẹ̀gbá bá kọ́kọ́ tọwọ́ bọ̀ àwọn èèyàn máa tẹ́wọ́ gbà at the end of the day wọ́n á jà gbà mọ́ ẹ lọ́wọ́. ẹgbẹ́ fújì ní Nàìjíríà
Ẹ̀gbá ló kọ́kọ́ dálẹ̀. Yes. Manchester ló kọ́kọ́ mention pé Kẹ́múyẹ́ o jẹ́ ká kóra wa jọ pẹ̀lú àwọn onífújì ká máa ṣẹgbẹ́. Àwa ń ṣẹgbẹ́. Àwa kóra wa Manchester, Bonanza, Sẹ̀mí Àkànjì, Bàrí Ọ̀tà, òun jẹ́ Àlàní Òkèlọ́lá nígbà yẹn. Òun náà wà nù wa. Ṣé gbogbo àwọn ọmọ yẹn dẹ̀ ní iṣẹ́ fújì bíi amúgbó bíi kankan ni. Tá bá ti dé meeting báyìí, èmi Bonanza àti Bàrí Ọ̀tà yẹn ibi ẹnu ọ̀nà la máa ń jókòó sí torí a mọ̀ pé a máa fi ìgò tú agbòká ni ìyẹn ò ní ká má tún wá meeting jọ́ mẹ́jọ o. Ọ́fíìsì màṣẹ yẹn la wá ń lò níta mọ́rin níwájú ṣọ́ọ̀ṣì ńlá yẹn. Àwa lọ fọ́ sí Bonanza tó fi ń wá meeting. Òun máa ń ṣe bí alákadá ni. Òun ò fẹ́ máa bí ẹni pé ọmọ bọ̀tà bí ọmọ bọ̀tà ló ṣe máa ń ṣe. Àwa la máa ń fọ̀ sí àná Kẹ́múyẹ́ àwọn pípò yìí wọn ò ṣe é bá dòwò pọ̀ wọ́n máa lọ́ọ́ má yẹ kó fọ́ áńgò lè fọ́ áńgò lórí. Tàbádé bá dẹ̀ ti ń fẹ́ di orí. Àwọn olówó meeting gbà tẹ̀ dálẹ̀. Wọ́n pọ̀ gan bójú ọkàn tí gbàgbó most of them wọn ni. Àwọn tí àtúnjọ jẹ́ sàwárù àwọn mọ̀lúfẹ́ bíi etí màá wá. Àwọn yóò tí ì dé rárá. Wọ́n ń pe ẹnìkan ní mínísítà Àgọ́kàlówà. Wọ́n ń pe ẹnìkan ní Sẹ̀míwá Òfẹ́ Àgọ́kàlówà. Ní ọ̀gá isi Kabaka. Sẹ̀míù mínísítà náà wà mẹ́. Sẹ̀míù Àkànjì tó jẹ́ ọ̀rẹ́ mi yẹn òun lọ̀gá isi Wonder. Ẹ̀sán dé yín. Bọ̀bọ́ kan náà tún wá ìyẹn ò fi bẹ́ẹ̀ ṣe onífújì ṣùgbọ́n ó yùs mọ́ wa gan lágọ̀ọ́ka ẹ̀ wọ́n ń pè ní Yárò. Oní díìskì lòun. Ìyẹn ó kó wa ó súnmọ́ wa gan. Òun náà bá wa ṣe mítì. Tọ́já pọ̀ wọ́n ń pè ìkọ́ níjà ló wá sí rì. Ìyẹn wà ní àdàtọ́ ń bẹ̀ yẹn. Ìyẹn ewé ọ̀la nìyẹn náà ń ta. Gúrúgù báyìí ni ẹsẹ̀ ń dùn. Ẹ̀mọ̀ àwọn onífújì pọ̀ l'Abẹ́òkúta dáadáa. Àwọn kan wà ládùúgbò mi náà bíi Ṣàjẹ́, Àdàtán, Kúgbà wọ́n pọ̀ bẹ́ẹ̀. Èmi dẹ̀ ní máa ń gba play gan. Nígbà tó dé stage wọn máa ń gba play gan. Mo ń gba play bíi 7 8 láàrin ọ̀sẹ̀. Tí máa tún fún àwọn èèyàn. Mo náwọn bíi 3 tí mo máa ń fún iṣẹ́. Irú Bàrí Ọ̀tà yẹn máa ń fún iṣẹ́. Bọ̀bọ́ kan wà wọ́n ń pè ní Káṣì, Emperor Káṣì máa ń fún iṣẹ́. Bọ̀bọ́ kan wà wọ́n ń pè ní Wàìdí Àyìnlá, Honorable Wàìdí Àyìnlá máa ń fún iṣẹ́. Màá ti ṣáàjì wọn iye tí màá gbà ni mo máa ń gbà. Tó bá dé màá ní ó yá kọ rìsíìtì ẹ fún wọn. A dẹ̀ kọ rìsíìtì fún wọn. A gbà owó. Àjí Kẹ́múyẹ́ no. Ẹ máa bá fàájì yín lọ. Bí life tèmi ṣe rí nìyẹn. Mo wá rí i pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yẹn máàlì mi ṣe rí lèmi ṣe ń ṣe. Mi mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Kẹ́múyẹ́ ní àkótán ẹ ti wà ń tà tẹ́lẹ̀ kí ló wá lé yín wọlé. Kókó tó ṣe bẹ̀ ni pé èmi ò mọ̀ pé nǹkan kan wà tó ń jóògùn táìmù tọ́lọ́run gbé ṣe ẹ̀dẹ́ yẹn. Èmi ò mọ̀ pé Ọlọ́run bá ti ń fi hàn lọ bẹ́ẹ̀ àfi kó ní olórin tí ó wà ń ta tí ó lògùn àfi tó bá gbọ́ fún mi. Tí wọ́n bá ṣoògùn wọn lè jẹ́ wọn lè gbọ́ wọn. Tó bá ní Jésù lòun bí mo Jésù olódì wọn tó wà lábẹ́ ẹ̀. Àwọn tó ń kọ jùjú ńkọ́. Jùjú àná ẹ̀ mo sọ fún ẹ tó bá lóhùn ló ń Jésù àwọn oní tí wọ́n gbà mí sọ̀rọ̀ oní Jésù àwọn tó kọ́ àwọn oníjùjú nìyẹn. Wọ́n ní kankan lábẹ́ aṣọ. Ṣé gbogbo olórin tá a bá rí. Kò sí pátápátá kò tó lórin náà tó máa lóhùn o tí o tó dúbọlé báwo ló fẹ́ fi kún. Àwọn kan gbọ́ nùlú ẹ̀ látúnṣe wọn lò náà ni. Ẹ̀yin ṣoògùn kan tó gbọ́ yín gbà yẹn ni. Tẹ́mi ní kankan wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá wà ní age of 20 to 25 wàá kọ́kọ́ lò ràwọ̀ ẹ̀ tó gbé wá látọ̀dọ̀ Ọlọ́run. Tó bá wá lẹ́ni tó bá lólùmọ̀ràn gidi tó fún ní package wà máa ríra òun yẹn lọ títí. Àmọ́ tí ó bá ti wò pé Ọlọ́run ló kúkú ṣe gbogbo ẹ̀ ó ti jọ Ọlọ́run máa yẹ kí èèyàn jábọ̀ á padà jábọ̀ láàrin. Ìyẹn ló ṣe mí tí ó jẹ́ kí nígbà ìkémi náà tó lajú pé nǹkan ti fọ́ tó ti bàjẹ́ tán pátápátá. Ìdá ní díyà ló dá wà láàlẹ́ fún wa yẹn tó bá pé Ọlọ́run tètè gbọ́n mi ní bí 81 82 yẹn kọ́ Ọlọ́run tètè gbọ́n mi ni mi ní kó sí inú díyà yẹn. Torí mo fẹ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ jídà yìí náà polórin náà ló dìde lẹ́yìn ìgbà yẹn. Àbí tí wọ́n ti tètè rí èèyàn yà. Ok. Láti 14 years tí Barrister ti kú lé ní kò sí any existence new artist. Àyìnlá Ọmọwúrà kọrin kan nínú rẹ́kọ̀dì. Ó ní àkùkọ ńlá ní tiwa tí ò jẹ́ kí kékeré ó kọ mọ́.
ṣé ráwọn tán ti sáré gbáwájú yẹn wọ́n ti gbáwájú wọ́n dẹ̀ ti block ẹ̀. ìwọ tó o bá ní àwọn èèyàn lẹ́yìn tó lè sáré ló máa rọ́nà ló máa tó ibi tayọ mẹ́rin. ìyẹn ni mo fi àgàgà inú ìlú tá a wà yìí ìlú Ẹ̀gbá yìí olórin tó bá yọ ọmọ òṣìṣẹ́ ni mo gbé gbòòsà fún ọmọ ṣẹ̀fì yẹn láwé yẹn gbòòsà ńlá ni mo ṣe fún. olórin tó bá ṣe kí ni. tó bá wà ní ìlú tí wọ́n bí tó ti kékeré mẹ́ tó dàgbà mẹ́ tó tún níràwọ̀ mẹ́ mo gbé gbòòsà fún tí ó dẹ̀ ṣubú tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ bí ẹni ń gà kàbà lọ mo ti gbé gbòòsà fún ọmọ ṣẹ̀fì yẹn. gbogbo wa fáàrí la kàn fi iṣẹ́ yẹn ṣe ń gbà yẹn lóòótọ́ iṣẹ́ ni o but eré tá à ń pè yẹn kò jẹ́ ká mú bí iṣẹ́ torí ẹni tó bá mú bí iṣẹ́ á ti tètè múra sí ẹ̀wọ̀ ẹgbẹ́ owó iṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ náà àwọn míì wà láti gbà yẹn tó sì ń lọ dì ní àwọn tí Ọlọ́run ti fi mọ̀nà wọ́n ní bóyá ìyá ni wọ́n ní o bóyá èèyàn kan ni wọ́n ní lẹ́yìn tó já láti lè. kí ló wá fà tó ní fújì kankan tí dìde láti gbàdúrà rẹ sáà ti kú. ẹ mọ oní ti pọ̀ ń ta ìràwọ̀ ti pọ̀ Káyìndé tó kú ni Wàsíù Àyìndé ti yọ Káyìndé tó kú ni Adéwálé Àyùbá ti yọ Káyìndé tó kú ni Mèrèǹgè ti yọ Káyìndé tó kú ni Ṣẹ̀fíù Àlàó ti yọ Káyìndé tó kú ni Ṣínà Àkànní ti yọ Ṣínà Àkànní náà òun náà slack díẹ̀ wọ́n ṣe bí ìgbé pàṣọ bá òun náà wọ́n bá. ìyẹn ariwo yìí. àwọn èyí Káyìndé tó kú ni Isi Kabaka ti yọ Àjàní gbogbo wájú alẹ́ gbà ní 1984 tí gbogbo ẹ̀ dàrú pátápátá tí everybody tó di pé ó di iṣu àtayọ̀yàn tí fún ìwọ̀n tí ẹ̀ fẹ́ gbọ́ orin kankan mọ́ èmi ni mo kọ́kọ́ jáde lẹ́gbàá gbáò nígbà tí mo rí bẹ́ẹ̀ bọ̀ tí yìí mọ̀ pé ó yẹ kéèyàn súnmọ́ àwọn àgbà wọ́n ti yàn lẹ́yìn mi kọ́kọ́ jáde gbáhùn mo kọjá lọ sílẹ̀ Haúsá. bọ̀ kí ló wá dé lẹ́yìn ìgbà yẹn tẹ̀rí náà tẹ̀ wá sáré súnmọ́ àwọn àgbà ṣé kò ságbà mọ́ ni. mo tún wò pé bí mo ṣe lọ yẹn àgbà kankan kọ́ ló tẹ̀lé mi lẹ́yìn tí mo fi lọ. ṣé wọn wá kò ságbà tẹ̀ lè sá lọ bá mọ́ báyìí ni. nígbà tí ṣe nísìn. bóyá ẹ máa sọ nọ́mbà yín fáwọn àgbà báyìí. àtò bá lè ràn mí lọ́wọ́ ọkọ lọ́wọ́ ìjà lórí. ìmúra yín gan yàtọ̀. gbogbo gbàtẹ́mi nǹkan fújì yẹn káàsì tó bí ẹni wo tẹ̀ ti wà láyé ó ti bá wà nígbà táwọn ń ṣe fújì yẹn ni ìmúra táwọn onífújì máa ń mú gbà ni kódà wọn tún fa gbádá lé. bọ̀tí ń gbà yẹn mi náà máa ń wọ irú àwọn aṣọ báyìí bọ̀tí máa ń wọ ṣáàtì gan máa ń múra bíi alákàdá ni bí n pé fújì tèmi afro ni èmi náà máa ń wọ agbádá o most of agbádá ti máa ń sọ nù pàtì torí ń gbà tó bá dédé jù kan máa bá agbádá sọnù máa mo lè fi kọ́ máa gbà pé ẹ̀sìn bẹ́ẹ̀. ìyẹn ni bólórin tó bá máa gòkè ń sìn máa ṣiṣẹ́. ó máa ṣiṣẹ́ gan látàgàbúrò ọlọ́run wọ̀ láàyè ẹ̀ tó ń jẹ́wọ́ rẹ o mo dúró tọ ọlọ́run yẹn kọ́ ni iṣẹ́ orin o ọgbọ́n tí Òṣùpá wí ni Òṣùpá ní wọ́n sọ fún òun gbà tó nǹkan ni pé wọ́n ní iṣẹ́ ayé ni ó lóun sọ fún wọn pé tó bá rẹ pé iṣẹ́ ayé ni àá ṣe é là náà ni gbogbo ọ̀nà tó bá wùn ni gbogbo bí tó bá ti gbà làwọn òun gbọ́dọ̀ yọnu iṣẹ́ ó dẹ̀ yọ lóòótọ́ bọ̀tẹ̀ mi ò rí èyí ní ìyà tó lè sáré fún mi. ẹ̀ṣẹ́ yìí ò lè lọ bá rú àwọn Òṣùpá yẹn nípa yìí náà fẹ́ ṣe é là. wọn wà ní fọ̀nà wọn ló wà. ẹ̀ṣọ́ ẹ̀yin ti débẹ̀ ti bèrè. wọn ò lè olórin nígbà táwọn yìí táwọn bá jọ ń kọrin àlejò jókòó báyìí jókòó ní táìmù yẹn irú ìtàwọn ń jókòó dáadáa tájọ ń jókòó papọ̀ nísìnyí. ibi kí wọ́n máa ṣọ́ra lọ́wọ́ ṣọ́ra lẹ́sẹ̀ ní ìtọ́ba yan ṣíyà fún ẹ wọ́n á yan máìkì. now rẹ́kọ̀dù yín tuntun tẹ́ ṣe yẹn gbà ní ká máa retí ẹ̀ báyìí. mo ti sọ rẹ́kọ̀dù yẹn lágbára Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run náà ni mo fẹ́ títí December end ṣá Ọlọ́run bá bú àṣírí mi kí n rólù rànlọ́wọ́. Ọlọ́run agbóró rànlọ́wọ́ dìde ẹ ṣáà ti gbé débì kan. mo ti gba master báyìí má job ní ó kù. ok ìmọ̀ràn wo lẹ ní fáwọn tó ń kọ fújì. ìmọ̀ràn tí mo rí fún wọn ni pé ṣe rí nǹkan kan tún wà nù fújì spirit bàbá tó olùdásílẹ̀ fújì ó wọnú iṣẹ́ yẹn gangan. lọ́nà wo. spirit bàbá yẹn kò gba wèrè wọ́n ti sọ di ìgbéraga fún un.
so àwọn onífújì tí wọ́n wà nísìn ṣàṣà nìjẹ́ onígbéraga so ìgbéraga yẹn ni mi wá ń bẹ̀ wọ́n nísìn pé kí wọ́n mú kú ìgbéraga ló bí àfojúdi ìgbéraga ló bí ọ̀tẹ̀ ìgbéraga ló bí àìkàyàn kan tẹ́ ẹ bá ti ráhùn nìkan tó bá ti lè gbé máìkì ní tó bá ti lóhùn kan fújì báyìí òun náà ti di ọ̀gá olórin nìyẹn ó ti di ọ̀gá olórin yẹn a máa wẹ̀ tó àwájú ẹ̀bí kóun rọ́bìṣì ẹ̀ kóun fi gòkè ó dẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn kan nínú olórin tí wọ́n ti di star ní tí wọ́n ti ṣe fáwọn aṣáájú wọn. mo wo interview yín kan àtàdé Alhaji Kollington nígbà tí ẹ lọ bí wọ́n léèrè pé ẹ̀yin àti Alhaji Barrister ẹ máa ń búra yín wọ́n ní wọ́n ti wá kú nísìnyí inú yín á dùn sí bí wọ́n ṣe pé wọ́n sunkún gbọ́ yẹn wọ́n fọ́ ọ́nù jù báyìí inú àwọn ò lè dùn sí i nítorí pé orogún òwò ni iṣẹ́ yẹn àwọn ọjọ́ fi ń tajà jù nígbà tí Barrister wá di kú nísìnyí ṣé Wàsíù ní káwọn máa wá bú àbí Paso ní káwọn máa wá bú ẹni tó jẹ́ sẹ́ẹ̀tì òun tóun lè máa táwọn jẹ̀bẹ̀ jọ máa búra wọn tí nǹkan fi máa bú sí ṣe mọ̀ pé ara ìbẹ̀rẹ̀ orin yẹn nìyẹn. bẹ́ẹ̀ni ẹ ṣì ń lò déré dáadáa náà. àmọ́ ṣe máa ń lọ. kí ló wá dé tẹ wá fi fújì lẹ tẹ wá ń kàpàlà ń sìn. nínú ìrìn àjò yẹn tó lọ fáà síbí ní ìdí ẹ̀fẹ̀ gbọ́ asábẹ́kúta mọ́ rárá gan mo ti ní ìtẹ́sẹ̀ pé ìwà abẹ́kúta mọ́ torí abẹ́kúta wọn kì í bímọ tó wọn kì í gbọ́mọ tó máa yè àbọ̀mọ́ tó wà pé ó dìgbà tí wọ́n á máa wù ẹ̀ tó máa rùn pa ni wọ́n bá dẹ̀rẹ̀ pé tó fẹ́ tún ga báyìí wọ́n á tún ṣe é lórí. ṣé ń gbà yẹn. nígbà yẹn ó sì wà náà dì sí i náà bọ̀ tó ọkùnrin tó lọ ń bá wá fọ̀nà hàn ẹnìyẹn tó bá jáde lọ tó lọ forí fá tó lọ lárí mọ́bí tó wá yọ tó wá di kó ti ń tà á ṣẹ̀yẹ̀ máa wá fọ́ sọ ọmọ àwọn ni wọ́n máa wá kó gbogbo agbára tó bá ní wọ́n máa kó fún ìyẹn ló ń ṣẹlẹ̀ sí ṣẹ́fù yìí sí àwọn tẹ̀lé lẹ́bí gan wọ́n tẹ̀lé lẹ́gbàá wọ́n tẹ̀lé ìmù àwọn adájọ́ olórin gan a máa ń jẹ́ kó a máa ń fi ṣẹ̀fù fọ́nbù lẹ́nu ìwé ànúgbé orí yín ti burú gbó Ìbàdàn olórin ní lóòótọ́ ẹ̀ ń kọrin o ṣùgbọ́n ẹ lè tẹ́ bá dọ̀ pàdé àjẹfù ẹ̀ tátán ni ẹ̀ jẹgbá o ẹ lè torí nígbà tí mo wà ní Kánò yẹn òṣèlérè tó máa wá Kánò tán ní ìnàlẹ́gba àwọn ọmọ wèé kan wà bẹ́ẹ̀ wọ́n máa dákú ẹrú Wàsíù Àyìndé bẹ́ẹ̀ fún ní 100 million kò ní wákàtí náà wọ́n fi ojú ẹ̀ hàn ilá fíkù rẹ̀ sí kò bẹ́ẹ̀ fún 100 million alóhùn lọ ní ìjiyàn ní ìsinyìí o nígbà yẹn 2017 17 mo ṣe bọ́ sórí 16 sorry mo bọ́ sórí àpàlà torí gbogbo ibi tí n bá ti lọ ṣeré mo máa ń kọrin Àyìnlá Ọmọwúrà àwọn kan náà wá pè mí ní nǹkan 2016 yẹn pé ọ̀gbẹ́ni nǹkan tó gbé dání ìgòlì èrò ti pọ̀jù nínú fújì yẹn ju fújì yẹn lẹ̀ jẹ́ mọ̀ pé Ọlọ́run má dá wa láàmú nígbà tí nǹkan yẹn ò lọ déédéé lẹ́nà jẹ́ kí wọ́n mú rú àbá yẹn wá fún mi bẹ́ẹ̀ àpàlà yìí wọ́ bẹ̀rẹ̀ ní kọ́ kò sẹ́ni tó ń kọ Àyìnlá Ọmọwúrà yìí bí bó ọdẹ ṣe ń kọ yóò dàbẹ́ ni pé wọ́n mú un dáadáa Ọlọ́run kú ṣe òun ti wà recognition nínú Àyìnlá Ọmọwúrà ẹ bá ṣe ń san iye àpàlà. mo wá rí i pé bí àwọn tí wọ́n ti bá mi sọ̀rọ̀ pé kí n lè máa kọ àpàlà yẹn àwọn náà tó bá fẹ́ ṣe patí bí oníjùjú bí onífújì náà ni wọ́n máa ń pè tó tún fẹ́ jẹ́ kí iṣẹ́ yẹn sú mi but àwọn èèyàn ń bá mi sọ pé kí n máa continue kí n ṣe máa kọ lọ orin ń bẹ lẹ́nu gan ni o orin ń bẹ lẹ́nu mi orin wà lẹ́nu mi tẹ́ bá fẹ́ ń kọ́ Àrẹ̀mú orin ń bẹ lẹ́nu tó bá jẹ́ ti ká gbèdè tó yọjú kókó fẹ́mu yẹ orin ń bẹ lẹ́nu lájálájá lọ́mọdé wẹ̀ pọ̀n àgbò nílé ayé erin kì í jókòó abẹ́ ẹ̀ ó dá mi lójú òròmọdìyẹ bí ó ṣọ́ra ẹ̀ o ọ̀sán gangan làwòdì yóò gbé lọ irọ́ ni ṣí ẹrẹ̀ àdàbà kò ní í gbẹ́ bọ́ bí igun ìlérí wọn o ìlérí wọn ò tí wọ́n bá bójú kan rẹ̀ mú o gbogbo ìlérí wọn o ìlérí wọn ìhàlẹ̀ wọn ìlérí wọn tí wọ́n bá bójú kan rẹ̀ mú kàn yá dúró jù dáadáa fún yé kàn yá dúró dọ̀bálẹ̀ mú o Àrẹ̀mú lọ̀gá àgbà kọrin má ṣọ̀tẹ̀ o ìgbọ́n má ṣọ̀tẹ̀ má ṣọ̀tẹ̀ o ìgbọ́n má ṣọ̀tẹ̀.
ẹni bá lọ ṣọ̀tẹ̀ àwọn tó ti ṣọ̀tẹ̀ wọ́n ti bá tẹ̀ lọ máa ṣọ̀tẹ̀ o. Serenge tí mo wá fi kórúkọ mi yẹn ọ̀gá mi ló máa ń ṣe serenge, ó máa ń ṣe serenge gan tó bá ti wà lórí, tó bá ti gẹ̀gùn sórí orin báyìí ó máa ń serenge lóríṣiríṣi. Èmi náà dẹ̀ gbogbo nǹkan yẹn mo fi jọ́. Orin yẹn wà nílẹ̀ ó pọ̀ nílẹ̀ níbi ìbà yóò sì kílẹ̀ bẹ́ẹ̀ fi kún bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ ló ṣe máa dúró tán ni anybody nínú orin Àpàlà yọ ọ̀gá ni o. Telephone number mi ni 080 35 81 6800 080 35 81 6800 orúkọ ìyá ẹ̀ nìyẹn. ẹ̀dúrákọ̀ ẹ̀dúyàyà o ọmọ jayéjayé tí mo bá ń pèdè fún majority o jayéjayé o tí mo bá ń kọrin ọ̀tá mi àjábọ̀ o yàtọ̀ sọ́tà àbọ̀n àpọ́n tí olóbìnrin kì í dé yọ sí ẹ̀jẹ̀ ajára mọ́ṣẹ́ tó bá mú wálé àwọn abúnilọ́lẹ̀ ò mọ ohun tó ń ṣe ni ìwọ̀fà tó mẹ́sìn wọ́dọ̀ owó ló ń gbowó orí mi o òdèrè ni kí àgbè mi lọ èrò tí mò ń gbà lọ́kàn yìí ibi ire lómi ajá sí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.